káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹjẹ́ àjọ. Láti àsìkò eré ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn káyé gbọ́ ni mo mú àṣẹ̀ṣẹ̀ bọ̀ yín láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn agbébọn kọlu ọlọ́kadà, wọ́n gé ọwọ́ rẹ̀. Àwọn méjì farapa tí wọ́n sì gbẹ̀mí ajínigbé kan bí wọ́n ṣe dóòlà pásítọ̀ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ẹdó. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó ṣekú pa ọkùnrin kan ẹni ọdún 23 tí wọ́n ju òkú rẹ̀ sẹ́bàá ọ̀nà ní ìpínlẹ̀ Delta. Orí kó àwọn ọmọ iléèwé 8 yọ lọ́wọ́ ikú òjijì níbi ìjàmbá ọkọ̀. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Jígí Alára. Jígí Alára, ìkànnì ìlú mọ́dúndún wá sẹ́. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó là ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn agbébọn kọlu ọlọ́kadà, wọ́n gé ọwọ́ rẹ̀. Àwọn agbébọn ní ọjọ́rú Wednesday kọlu ọkùnrin ọlọ́kadà kan Síkírù Múrítàlá ẹni 50 ọdún ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n gbìyànjú láti gba ọ̀kadà ní ọwọ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní Sàríbí níjọba ìbílẹ̀ Akínyẹlé, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn láti gba ọ̀kadà náà ló já sí pàbó. Múrítàlá tó ti wà ní ilé ìwòsàn UCH fún ìtọ́jú báyìí tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn láti ṣàánú fún òun. Àwọn méjì farapa tí wọ́n sì gbẹ̀mí ajínigbé kan bí wọ́n ṣe dóòlà pásítọ̀ ní ìpínlẹ̀ Ẹdó. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ẹdó ti fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́bọ̀ Thursday pé wọ́n ti dóòlà pásítọ̀ kan Solomon Atibe tí wọ́n jí gbé ní ìlú Benin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Chidi Nwabuzo ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní afurasí ajínigbé kan ni ó pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn méjì mìíràn farapa níbi ìdóòlà náà ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ó tẹ̀síwájú pé afurasí mìíràn tí ọwọ́ tẹ̀ ni wọ́n ti gbé lọ sí olú iléeṣẹ́ wọn ní ọjọ́rú Wednesday tó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó ṣekú pa ọkùnrin kan ẹni ọdún 23 tí wọ́n ju òkú rẹ̀ sẹ́bàá ọ̀nà ní ìpínlẹ̀ Delta. Ọkùnrin ẹni ọdún 23 Smart Meju ni wọ́n ti dá ẹ̀mí rẹ̀ légbodò ní ìlú Agbor ní ìjọba ìbílẹ̀ Ika South ní ìpínlẹ̀ Delta. Ìròyìn tó jáde ní wọ́n gbẹ̀mí olóògbé náà ní ọjọ́rú Wednesday tí wọ́n sì rí òkú rẹ̀ lẹ́bàá ọ̀nà ní ìlú Agbor. Bàbá olóògbé náà, ọ̀gbẹ́ni Innocent Meju, ní ọmọ òun ló lọ síbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ kan ní agbègbè ọ̀hún tí kò sì padà wálé. Ó tẹ̀síwájú pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ọmọ òun tà ní ìlú Àsàbà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Bright Dafe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní wọ́n ti mú àwọn 3 lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Orí kó àwọn ọmọ iléèwé 8 yọ lọ́wọ́ ikú òjijì níbi ìjàmbá ọkọ̀. Ìdùnnú ṣubú layọ̀ nígbà tí àwọn ọmọ iléèwé tó ń bọ̀ láti ibi wẹ̀jẹwẹ̀mu ìparí ọdún wọn tí orí kó yọ lọ́wọ́ ikú òjijì bí ọkọ̀ àjàgbé tó kó ẹ̀rọ katakata ṣe já lórí ọkọ̀ méjì tí àwọn akẹ́kọ̀ọ́ náà wà. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjà Lùgbóngà ní òpópónà Òkèné sí Kábà ní ìlú Lọ́kọ́jà tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Kogi. Ìròyìn tó jáde ní àwọn ọmọ 8 ni wọ́n dóòlà nínú àwọn ọkọ̀ tó ń rún ọ̀hún. Adarí fún àjọ ìṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ náà Sunday Samuel Oyèdèjì tó léwájú ikọ̀ tó dóòlà àwọn ọmọ ọ̀hún ní wọ́n ti kó àwọn ọmọ náà lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò kí wọ́n tó yọ̀ǹda wọn fún àwọn mọ̀lẹ́bí wọn. Oníjọba ìlọ lórí ìròyìn káyé gbọ́ fún tìtùní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrì ìpàdé.
ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.